Alhamdulillahi alladhi la hawla wala quwwata. Alhamdulillahi alladhi la hawla wala quwwati. Alhamdulillahi alladhi la hawla wala quwwata. Amudan yasidu bihi numa ala numa. Amudan yasidu bihi numa ala numa. Alhamdulillah rabbil alamin. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Allah, ọba tí ó tún ní kí a rí ọjọ́ èní tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù Abíyì, oṣù àpọ́nlé ní oṣù Ramadan tí ó wọlé bá wẹ́rẹ́ abẹ́ẹ̀rí ọjọ́ òla máwẹ̀ náà ó ti di 6 lónìí. A dúpẹ́ fún Ọlọ́run ọba náà yóò jẹ́ kí ẹ̀mí wa kí ó rí ìgbẹ̀yìn oṣù náà bí a kì la hawla wala quwwata illa billah. A kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa, ẹ káàbọ̀ sí ojú ìwòran àkọ́tún ètò wáàsí àwẹ̀ lórí ìkànnì Jígí Alára, níbi tí a ti máa láǹfààní láti bá àwọn àáfàá ọlọ́kan òjọ̀kan pàdé. Ẹ ti mọ̀ wípé lọ́tùnlọ́tùn òun la sọ wa nílé iṣẹ́ Jígí Alára, tó ní òjọ tàná tó ní òtún ní jọ tọ̀la, lára òun la máa ń ṣe nǹkan tiwa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Abala méjì òun ló wà lórí ètò yìí fáǹfààní ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́. Ẹ má gbàgbé láti bá wa like, kẹ́ subscribe, kẹ́ẹ̀dẹ̀ máa bá wa share káàkiri gbogbo àgbáńlá ayé. Abala àkọ́kọ́ níbi tá a ti máa ń láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn èèyàn Ọlọ́run. Abala ẹ̀kejì ó ní abala ìbéèrè àti ìdáhùn, níbi tá a ti máa ń láǹfààní láti béèrè ọ̀kan òjọ̀kan ìbéèrè lọ́wọ́ àwọn ṣèíkì wa tí wọ́n sì máa bá wa tan ìmọ́lẹ̀ sí kí ẹ̀sìn wa kó lè tún fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. Alhamdulillah, orúkọ ọmọ ó ní ìjánu ọmọ o. Abdulhakeem Adétọ́lá Adémọ́lá Mr Royalty lórúkọ tèmi. Ẹni tó wà nínú ilé agbára pẹ̀lú mi tí ẹ ti ń wò lójú ìwòran látẹ̀kan, àwọn náà ni Alhaji wa Asheik Alhaj Muhammadu Saheed Abdulrahim Ìfọ̀kànbalẹ̀, tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ An-Nur Islamic Organization of Nigeria. Alhamdulillah rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun bàbá wa, a kí yín káàbọ̀ sórí ètò yìí. Naam, èyí tí a fẹ́ kẹ́ bá wa sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí, ó ní àkòrí tí a pè ní ìfọ ẹ̀mí mọ́ àbí fífọ ẹ̀mí mọ́ nínú Islam. Bismillah. Alhamdulillahi rabbil alamin. A dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi. Ọlọ́run ọba yìí ni ọba tí kò ní Facebook, ó sì ní fọ́lọ́wà tí ò ló ń kà. Ọlọ́run ọba yìí lọ́ba dẹ́gbẹ́ tí bá ń ṣètò tiẹ̀ kò ní ẹ láìkì ẹ síà dẹ́dẹ́ sí ní ètò Ọlọ́run wọ gbogbo lé. Ọlọ́run ọba yìí náà ni ọba tó ní méjì ní wáàsí. Àsọ mítù wá náà ti kù. Wáàsí tí ń sọ̀rọ̀ àti wáàsí tí ó sọ̀rọ̀. Wáàsí tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ọ̀kọ̀ọ̀kan Haúsá yóò máa gbọ́, Ìgbò máa gbọ́, ṣùgbọ́n èyí tí máa ń dákẹ́ òun náà ní kú. Èdè kan wá ní fi sọ̀rọ̀, gbogbo ayé ó sì mọ̀ wípé ó ti sọ̀rọ̀ níbí. Lahul amru fi dunya, lahul amru ba'da. Ètò wa tóbi jù, gbogbo kòkò lálá ẹ̀dá tá a gbọ́dọ̀ ṣọ́ra fún iná ní ẹ̀mí. Lahul amru fi dunya, lahul amru ba'da. Bàbá àwọn royalty wọ́n ti kí Ọlọ́run, iṣẹ́ tèèyàn ò ní láti yọrí lórí ẹ̀kọ́ láyẹ̀sẹ̀ ń dààmú lé lórí. Tẹ́ bá lẹ́ kí Ọlọ́run bẹ́ẹ̀ ti kíkémi náà tó wá múra sí, kẹ́lòmí ò tó múra sí, kẹ́lòmí ò tó múra sí, a lè tó ògbó bọ́lọ́run ṣe tó. Wa sallati lahul ubadu, Allahu akbar. Tẹ́ bá pa làákàyè gbogbo ayé tó ń wò mí pọ̀ mọ́ ti tèmi, Ọlọ́run tó jù bẹ́ẹ̀ lọ. Wa sallati lahul ubadu, Allahu akbar. Àwọn àtọ̀rọ̀ ìkí àtọ̀rọ̀ ẹ̀jẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn àfáà wa láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé, ẹni ajókòó tì, ẹni agbọ́rọ̀ rẹ̀, ẹni ajàǹfààní, àwa fi gbogbo amọ́sábẹ̀ àbá àgbà imam lọ́dọ̀ fi Alhaji Abdulrahim Salaudeen. Bá sàlékùn ẹ̀mí gùn fún wọn, iléeṣẹ́ tí àwọn wá tó rotọ́ lọ́mọ ti wọn, iléeṣẹ́ Jígí Alára, torí pé lásìkò yìí, in tó bá jẹ́ tọ́lọ́run aláyé ò ráyè ẹ̀ mọ́, in tó lè jẹ́ páwọn èèyàn ó promote iléeṣẹ́ wa. Ẹni bá ti wá dúró síbi pé òun fẹ́ ìtọ́ Ọlọ́run sì máa promote ẹ̀, Ọlọ́run bá iléeṣẹ́ yìí náà jẹ́. Àmín. Nípa fífọ ẹ̀mí mọ́ kálíbà, torí pé lásìkò wọ́n bá ní ọ̀fẹ́ lòun kì í sórí atẹ́gùn. Ó yá mọ̀ nsọ́ àfáà. Li qawlillahi ta'ala. Olúwa ọba ọ̀gá àgbà ń bá wa sọ̀rọ̀. Wa ma ubarri'u nafsi. Ìtí wọ́n ń pè ní ẹ̀mí, kọ́kọ́ bá ń lọ síbi kí ni à ń pè lẹ́mìí.
تحتاج أن نتكلم عن ما يدنس النفس والقلوب. ẹni ká sọ̀rọ̀ nípa tọ̀hárọ́tù nafsi kí ni ìta lè fi mọ́ ẹ̀mí bá a sì lè fọ ẹ̀mí mọ́ ṣùgbọ́n ká tó fọ nǹkan á sì pò ti dọ̀tí. نتكلم عن طهارتهما. so a ní ìdí ká sọ tí ń dọ̀tí ẹ̀mí torí tá a bá sọ wípé ẹ̀fọ́ ẹ̀mí mélòó mi ò mọ̀ pé ẹ̀mí òun ti dọ̀tí gbogbo bùkátà sí pé òun ò fọ̀. máa bọ̀. عن طهارتهما. ká tó pé kinní kan ó nídìí ká fọ̀ á sì pò ti dọ̀tí ni. أنهما قرنان في الأمور. ṣẹ́wárí anábùsù àti àlẹ́kọ́líbù méjèèjì ọmọ ìyá ni wọ́n tó yá sí pé bá àbá fi làákẹ́ ìbalẹ̀ gan-an ní mọ ìyàtọ̀ ṣùgbọ́n yàtọ̀ tá a lè sọ níwọ̀n bá àsìkò ni wípé. النفس في الجسد. ṣe rí ẹ̀mí lára wa ìdánpè ní náfùsù ni pé à ń bẹ láyé ànàfàṣ ìní bá àti mí jáde mí sínú ìní ìyún ó wá ní ṣe rí náfùsù lára ọmọ ádámọ̀. كالبترول في السيارة. ó dàbí bí epo petrol lára ọkọ̀ ni. إن فاتت تكب الجسد. tàbí ká fi wé bátìrì tí nǹkan wọ́n kọsẹ̀ lára ọkọ̀ láyé wọn ní só lépo nú ṣé bátìrì rẹ̀ ò tí ẹ bá ti rí méjì àyíkó mẹ́mẹ́gẹ́jì níwò yìí bátìrì rẹ̀ òkú ẹsẹ̀ wá kanṣẹ́ lómi ìpé bẹ́ẹ̀ ní èèyàn ò bá ti mọ́ enítọ̀ ń ò sí mọ́. إن فاتت تكب الجسد عن الحركات. ní ojú ẹsẹ̀ náà ni takifu lè jásádì ìfàtàtì bí epo bá ti lè tán takifu sàyàrọ́tù ánilẹ̀ àràkàtì ọkọ̀ ní ìrìn mọ́bà náà ni bó ṣe wù kó jẹ́ olówó iyebíye tó bẹ́ẹ̀ náà ni bó ti wù kó tóbi tó ibi ó bá wù kó ga dẹ́tẹ́mì rẹ̀ fi bàjẹ́ yóò mọ̀ jábọ̀ alẹ́ bá ní. أما القلب. oníṣùgbọ́n tá à ń pè ní ọkàn ní tiẹ̀. هي شيء يتقلب من محل إلى محل. òun náà ni nǹkan tí kì í dúró lójú kan bí wáípà ọkọ̀ ní ó ṣe máa rotate àlàkọ́líbi tàbí torí nǹkan táwọn alábá ń pè ní kọ́lábà òun náà ni nǹkan tí máa ń transmit láti ibì kan síbì kan. فبذلك يسمى قلب لأجل عادتها. ó ní nítorí pé ọkàn kì í dúró lójú kan náà fi wá fún ní lárúbáwá kọ́líbù torí pé ń ṣe ìtẹ̀kọ́ọ̀lù ìtàtàkọ́ lábà mi máa lílà máa ẹ̀mí bá ṣe dúró bíbá yìí nìsín ẹ̀mí kálukú kì í ṣe ibì kan náà ló wà ojú ó tún tẹ̀lé lọ bẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ fi fún ní kọ́líbù mọ̀ bọ̀ afá. asma'u adinasul qulubi. àwọn nǹkan tí wọ́n máa ń dọ̀tí ẹ̀mí tí máa ń dọ̀tí ọkàn nǹkan kan náà ní méjèèjì ṣùgbọ́n ọkàn ní ọkọ̀ gbàlejò àdánwò kó tó débi ẹ̀mí tọkàn bá ti lé kó tí ò yẹ kó kó sí inú yóò wá máa dààmú ẹ̀mí gbogbo àwọn afá lẹ́tẹ̀ẹ́ tí ó wọlé wá báyìí wípé bí ó bá ṣe pé ọdún kan lòun lò ẹ sábà àwọn nǹkan tó ń lè fi lówó ọkàn ló kàgbákù ló fẹ́ fi kó bẹ́ẹ̀ni àpé kíní mọ̀ léwu a ní ṣe bọ́ọ̀gá ìgbéwu náà ní pẹ́ẹ́mì ó bọ́ ọkàn náà ní ń dààmú ẹ̀mí ẹni ọkàn rẹ bá lálàáfíà yóò rẹ́mi lò ní rọrùn má bọ̀. al-awwalu al-mujtami'u. àkọ́kọ́ àlejò tí máa ń kó bá ọkàn àtẹ̀mí ó náà ní mujtami'u society àwùjọ tá à ń wà òun kọ́kọ́ ni àkọ́kọ́ mọ́dàlínẹ́sù àkọ́kọ́ tí máa ń kó bá ẹ̀mí ẹlòmíì ibi tí wọ́n lọ adúpẹ́ àwọn tí wọ́n bí wá ó ibi tí wọ́n bí ẹlòmíì sí wọn ò sí ẹ̀ sọ̀rọ̀ pé kìnní kan jọ́ lọ́run rí ayé yìí náà lóòrò parí sí láwùjọ tó wà ká jayé ká ṣe fàájì ká ṣe nǹkan kan láyé nìkan jọ pé àsìkò òun tó yẹ pé bolo ń lọ kí ni ń jẹ́ báwọn ta ni ó gbà lọ rẹ̀ torí àwùjọ tí wọ́n bí sí wọn fálù nǹkan yẹn gbogbo ẹni ìsìn táwọn táwọn ronú pé ikú ń bẹ ọmọ mi jọ ti bí kò fojú kan sàárè rí girama rẹ kàn kúrò bó tráfù ní kí àrí girama wọn ti gbé lọ ní wọn ti lọ sí kò dẹ̀ tẹ̀lé wọn lọ ìjọ sẹrímọ́nì ní pàdé ń fìdí so àwùjọ a máa kó bá ẹ̀mí gbogbo oníkálukú wa ká mójútó àwọn ọmọ wa lórí àwùjọ tí wọ́n bá máa wà ká mójútó àwọn ọmọ wa lórí tí wọ́n bá máa kó lé ọkàn ẹkẹrẹ bá máa pè ọ́ ní ọdẹ ra fóònù 250 fọ́mọ 250,000 ó sì ra fọ́mọ ó ti ń kó bọ́kàn rẹ̀ báwọn ìwọ lọ lè pé báyìí ni ọmọ wò Facebook ò mọ̀ pọ́ méèké lẹ́nìkan láti ibi ibẹ̀yìn lọ́kàn tí ń kó wàhálà kílẹ̀ lẹ́ẹ̀kejì àfẹ́ni àríyù ẹ̀nàm àríyù ẹlẹ́ẹ̀kejì ní àrísù ojú kòkòrò kéèyàn ó lójú kòkòrò lórí wípé mo fẹ́ dín báyìí wọ́n ní alifariku báyìí mo sọ́wọ́n àṣẹwà kan jẹ́ ní wípé a ti bá wípé alifariku báyìí náà ni mu'min wal kafir as-salat ń dáàbì máa mọ̀mí ní gbogbo dáǹsì làwọn tí àwí náà ń ṣe à ń gbààwẹ̀ kódà 40 ní ẹgbàá tí wọ́n
à ń ṣàìsùn àṣẹ di 12 àwọn ń ṣe mọ́júmọ́ ni à ń tọrẹ wọ́n ń tọrẹ jù àlọ́ ṣùgbọ́n ń tá a fi yàtọ̀ sí wọn ni pé à ń kírun wọn ò kí ṣùgbọ́n èmi wá tó fi kún wípé al-farqu bayna al-mu'min wal-kafir at-taslim ká sọwọ́ lẹ̀ fọ́lọ́n pé ń tọ́lọ̀ ń bá ní ìyídà láyé ni màá dà torí pé tọ́wọ́ wèé tí ń bẹ lọ́ọ̀rẹ́ náà mẹ́rìtì ẹ̀ ìwọ náà táwọn ní kó wo nígbà tásìkò tọ́lọ̀ lọ́lu ọkọ̀ dé ọkàn sáré pé mo fẹ́ rà kọ́kọ́ wá sẹ́mi rẹ̀ ọlọ́run sì ní kó máa di sísù yọ ní tí ò bá wulẹ̀ sílẹ̀ míì tí ò sínú kádàrá rẹ̀ tẹ́lẹ̀ bọ́ wulẹ̀ lé ọ̀níbà kéèyàn alẹ́ irísù kéèyàn máa sojú kòkòrò nínú táwùjọ náà mọ̀ àwọn tí bá ń bẹ ní ṣẹ́kù lábá ń gbóṣogbo yìí lẹ́nìkan bá ń gbóṣogbo tí wọ́n bẹ lókè ìbálẹ̀ tí ń rí àwọn ilé ìjọ nǹkan kan tó bọ́ àfihàn ọba tó padà ìwọ̀nba ní ọ̀sẹ̀ tí bídà estate ọkàn ọmọ kó fáírọ́ọ̀sì tó jáde torí wípé tani láńlọ́ọ̀dù bí nǹkan ẹ̀dá kan afẹ́ gba alẹ́ tẹ́jọ́ primary school tó jẹ́ ní tí ó mọ̀wé tó kò sí bó ṣe jẹ́ ní ọlọ́run tó ọkàn rí ó gbé dọ̀tí a wà mẹ́nu bà àwọn nǹkan tó lè máa mú wa fọ ní tó bá mọ́kàn dọ̀tí wa ní péréte lọ́wọ́ kan. àwọn kan nǹkan tá a lè fi fọwọ́ ẹ̀mí kò sí ẹni tẹ́mi rẹ̀ ò lè gbé dọ̀tí lànàbì Yusuf sọ ànábì wa Yusuf níjọ́ tẹ́mi rẹ̀ ó gbé dọ̀tí níjọ́ Sùlíhà títí sọ pé ọba mi sun ọba mi ṣe sì náà ó lóun ògbà. wà á ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su'. bàbá níjọ́ tí Yusuf wá fẹ́ ẹni Ọlọ́run bá fẹ́ mú obìnrin àtowó ní èmú tó bá ti lè bọ́ méjì kò sẹ́ni tí ó mú ọmọ láyé. wà á ubarri'u nafsi. Yusuf ní ẹjẹ́ ń sọ fún èèyàn nítorí pé a gbọ́ pé Yusuf ìyá yẹn bọ́ra sí òhò gàgà Yusuf wá súnmọ́ Yusuf ní ẹjẹ́ ń sọ fún kò dàbí àwa àfáàsì tọ́lọ́run ó sì gbọ́ wa ṣe dáadáa táwọn máa pé àwa náà ni Yusuf ní ẹ̀rọ gíga mo mọ́ o. wà á ubarri'u nafsi inna an-nafsa. ẹ̀yin èèyàn mi dẹ̀ sọ pé ẹni Ọlọ́run ọba ni mí nígbà tí mo rí òhò obìnrin yìí kì í ṣe wípé mo fẹ̀mí àmì pé mo superior lẹ́mìí o. inna an-nafsa la'ammaratun bis-su'i illa ma rahima rabbi. ó ní tẹ́mi rẹ̀ ó sọ tó bá rí òhò obìnrin lẹ́mí tèmi Yusuf náà sọ fún mi kí n ṣe. illa ma rahima rabbi. bí ìbá sẹni Ọlọ́run bá kẹ́ Ọlọ́run bá ní kíkẹ́ Ọlọ́run ọba kó lé mi bá ẹni mo fi bọ́ o. inna rabbi ghafurur rahim. Ọlọ́run ọba mi lọ́ba aláforíjì ló já sí wípé àwọn àwùjọ a máa mú yàn kó níjọ́ láwọn orílẹ̀-èdè bòmí tó bè bá ṣe aṣọ dé ìtàn báyìí alọkùnrin ó ti máa mú torí pé ó ti gbà fóun ti rí òhò gbogbo tí ń ṣe àwọn ìdáhùn mọ̀ pé nǹkan ń ṣe wọ́n ti ń pa abítẹ́ẹ̀tì àwọn ọkùnrin táàmù táà ń rí obìnrin tó wà sápátá tí nǹkan ò sì dìde mọ́ torí pé àtẹ̀sẹ̀ máa rí tí wọ́n bá tóbi bá ṣe aṣọ dé kókósẹ̀ níbòmí wípé bó ló ṣe rí bí òhò ní lójú wọn ó ní bẹ́ẹ̀ náà ni òun Yusufu ẹ̀mí ń pa òun láṣẹ kó o sa ìjà bí kì í bá ṣe kí Ọlọ́run. al-awwalu an taharatil qulubi. a wá lọ síbi tá a torí ẹjọ́ òun náà ń dáwà fi fọ ìdọ̀tí mọ́. al-awwalu dhikrullahi. ó náà ní ìrántí Ọlọ́run adhikrullahi kéèyàn máa rántí Ọlọ́run kò sẹ́ni tẹ́mi rẹ̀ ìpè síbi aburú yóò wá rántí Ọlọ́run ọba lọ́ọ́ fi padà. لقوله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم kò sẹ́ni náà tí ó wáyé tó wá ní mo mọ́ tán. إنما المؤمنون. Ọlọ́run náà ti mọ̀ Ọlọ́run lé ìwọ̀n bẹ́ẹ̀ ni tí ó jẹ́ mùmí nínú yín kì í ṣe pé tí ò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n tí ó pé ń dẹ́ṣẹ̀ ọkàn rẹ̀ sì ń ro àìdá ṣùgbọ́n wájì láti. الذي إذا ذكر الله وجلت قلوبهم. Bàbá ti rántí pé Olúwa ni mo máa ń ṣẹ̀ yìí èmi wò tún padà pé irú kí ni mo ṣe ẹni tí ọkàn rẹ̀ ò bá ti lè mọ̀ pé padà ó dàbí ọkọ̀ tí bírèkì ẹ̀ já ni yóò wọ kànáà. وجلت قلوبهم. báwo lọ́sọ̀ wá máa fi ìrántí Ọlọ́run ọba pera rẹ̀ padà àdíkìrù ó pé sí méjì nínú èdè díkìrù àmọ́ kódà bá fẹ́ sọ̀rọ̀ pé kéèyàn rántí pé rántí mi díkìrù nínú díkìrù náà là á lò ṣùgbọ́n díkìrù tí mo wá fẹ́ sọ ń bẹ̀ yẹn ni wípé ìrántí Ọlọ́run kẹ́mítẹ́ tó gbé la ilaha illallah òun nìkan kọ́ bàbá nínú díkìrù ni wípé tó bá ń wo pé ẹgbẹ́ mi kan ló kọ́lé kílẹ̀tì lè mi ò sí ní community kílẹ̀tì wọ́n náà lọ sí tẹ́ kílẹ̀tì lè tí sàárè rè sí mẹ́ ìrántí Ọlọ́run pé ọ̀padà wá. ọmọ lágbájá ó ti jẹ́ èèyàn tí ń já iṣu àwẹ́lẹ̀ tí ń já rẹ̀sì àwẹ́lẹ̀ àwẹ̀ ló di 6 lónìí bó wá ní ìṣèyànjú ara ayé tèmi sí díkìrù tó rántí ni wípé
ọmọ ẹnìkan ní ẹ̀ so lọ́wọ́ so lẹ́sẹ̀ ní àrò kí ló tọ́ ọmọ tiẹ̀ ò sí mbẹ̀. إذا ذكر الله وجلت قلوبهم ọ ń ṣiṣẹ́ nílé epo ọwá fẹ́ ẹwà ìdá kẹsàn owó ó wá jẹ́ tí mọ̀ ń jí ọwọ́ òun ẹ̀ sáàmù nílùú ọkọ̀ 17 million kò sí bí ẹ̀jẹ̀ ìlọ́n tó ọkọ̀ tọ́ọ̀tì èèyàn níbẹ̀ lè mọ iye lítà tí èèyàn tà mọ́ ọ wà á rántí wípé àwọn kan sí ẹ̀ ní ẹ̀ ń bẹ tí wọn ò lálàáfíà rárá láti ẹ̀ ti fojú gan ní ẹni tí wọ́n ti fẹ́. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ẹni tọkàn rẹ̀ ò ṣàìsàn tọkàn rẹ̀ mọ́ tó bá ti rí àmì Ọlọ́run ọba báyìí yóò wà tó lékún ní imán pé Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ fún lágbájá. وعلى ربهم ní ya ẹni tí ó mọ̀ sọ pé àfikóre lágbájá ó bọ́ torí tó bá bọ́ kò mí pé wọ́n fi ọ́ replace ẹ̀ wọ́n ò lè fún ẹ̀ lágbájá ń lo mọ́tò bí ò ṣe ní rí lò mọ́ bí à ń ṣẹ́gi sójú ọ̀nà bí à ń da kíní bọ́kọ̀ bá kú lọ rẹ̀ ṣé bẹ́ẹ̀ òní ẹ̀yin mẹ́wàá ní kó jáde community ẹ̀jọ̀ fẹsẹ̀ rìn kú Ọlọ́run tó lè rà fóun tẹ́yìn òsì tó ní rà ààrẹ ni tí ń bínú ẹnìkan àwọn méjì bóyá láti ṣàdúrà náà nìyẹn àwọn méjì ni wọ́n iṣẹ́ kan náà ní ẹjọ́ ń ṣe ẹnìkan wá rọkọ̀ ọkọ̀ kò dẹ̀ sí ká wáyé kó má rò ó kàn ọkọ̀ bá ní fọ́ọ̀tì yíyọ náà ní sọ pé lágbájá ó fẹsẹ̀ rìn nu ń sì ń lo mọ́sínì tiẹ̀ tí ò tó dúpẹ́ ń lo mọ́sínì tiẹ̀ láti ibẹ̀ wallahi ọba dáradára ọba ọ̀gá àgbà kò pẹ́ ní ẹ gbé mọ́sínì àwé lọ mọ́sínì tó ń gùn kò pẹ́ ní tètú pààrọ̀ ọkọ̀ tó ló ní 40 ẹni bá ti mọ̀ tó bá fi lálàáfíà wọ́n mọ̀ ká ọkàn mi ò ní pé orí èèyàn wọ̀n bí onínú. وعلى ربهم يتوكلون wọ́n dẹ̀ ṣe ìtìká lérí Ọlọ́run rẹ̀ gbogbo ń tá a bá fẹ́ ká gbà wípé ìgbìyànjú ní bá ṣe jáde kúrò nílé ní tá kò wọlé Ọlọ́run lónìí ìgbìyànjú ni wípé kí akọ́ṣẹ́ àṣẹ nǹkan kan débi wípé inú ẹ̀dín káàkiri orí social media ká tó dé Ramadan yìí ó ní wípé àwọn tẹ́ bá ní ṣe àfà aláìníṣẹ́ ni wọ́n ṣe wá rí ìdáhùn tèmi fún wọn ni wípé tá a bá lọ bí iṣẹ́ mẹ́kò tí mẹ́kò wá ní ẹgbẹ́ ọ̀kadà tí tẹ́ bá ti iṣẹ́ ẹ wá gbà tá a bá wá dé ibẹ̀ tó wá pé àwàláì mo ti bá iṣẹ́ wọlá pé iṣẹ́ kíní ni o kébù kan bàjẹ́ kíní ajégúnlẹ̀ láti lọ ra kíní kan ṣe ní bá ń sàlàyé kò ní yá wà sáìsẹ́ mẹ́kò tí ọlọ́dà píríntà tó kún rúbi táwà tó bá ní kódà ètò àrà òtó kíní kan ni mo rà tó so ìbò ṣẹ́ rẹ sí kò ní yẹ́ni tí sàlàyé fún yóò kàn mọ́ sí hùn ní bẹ́ẹ̀ náà ni táwa náà bá sàlàyé tí ń jẹ́ àpá àpín kò lè yé yín àtẹni bá jára wa tí bá yẹ pé ayé tó sọ gbogbo nǹkan bí bó ṣe lóhun ó dà gbogbo sí ayé ní pìrìàbù ẹ̀ ní mẹ́nu àfa ibi làwọn ń sèráì kálórin la fẹ́ kọ ní àníbù kẹta pàmò tí àmú kankan dání níta bá ti ní ìlànà fi kọ ni ṣùgbọ́n afẹ́ wá dìfẹ́ di kéèsì gbígbà lọ́ọ̀yà bá ń lọ kóòtù tó mọ̀ pé kí ní òfin Nàìjíríà sọ ṣùgbọ́n ayé ti kú òní mọ̀gàn wí nǹkan kí n mọ̀ wí ara tó da sí àfa àrùn ká sọ̀kalẹ̀ àsọ́bùrù ẹni tí ó bá tún wá mọ́ lọ́kàn yóò jẹ́ inú táàfin fọkàn mọ́ nìkan ní sùúrù táàfin fọ ẹ̀mí mọ́ nìkan ní sùúrù pé àsìkò ń bọ̀ lèkú lè ṣe ìlàwó ájẹ̀lì mú nǹkan ló lásìkò tẹ́mìíràn lágbájá ọkọ̀ wà láì wọn ò lè ra ti ẹ̀tàn mọ́ lórí igbá lágbájá kọ́lé ilẹ̀ ò tí ìtàn láyé lágbájá ṣe nǹkan kódà ilẹ̀ táà tí ìkọ́lé lórí dáa ju ìta àti kọlọ̀ tó nígbà tí yàrá tó fi dá ibi táwà fi gúnlẹ̀ sí náà ni pé sùúrù tá ń sọ yìí àfáàtàn fi sọ yìí pé sọ bá rí náà lẹ́yìn ìgáfí láti wà láàkẹ́ ọ̀dọ̀ àwọn àfáà ní wàá sọ kalẹ̀ sí ní fọ̀rọ̀ kọ́kọ́ ọmọ lẹ́yìn ìgáfí láti sùúrù tá àwọn bàbá àtàná ṣe tó kọ wọn ò fi bàjẹ́ láyé yìí sí àwọn àfáà àtàná wọ́n ní ẹ̀yin ọmọ wa ẹ bá a nídìí iṣẹ́ ìní ó kọ wò wá bàjẹ́ a sì í ṣe wípé a ní láárí jù a dẹ̀ tòṣì jù tó láàtọrọ sàrà wọ́n ní kì í ṣe nítorí pé àgọ́ o. sọ́bà náà láàrin ìgbà bàbá àgbà ní máàdù tí wọ́n jẹ́ àfáà tiwa béèyàn bá rí wọn láàrin ọjà tí ń pa fìlà mọ́tí ní bàbá àgbà ní máàdù tàná kò níbẹ̀ lè pè wọ́n láàfá síbẹ̀ bàbá tó ń kọrí sóko wọn àtẹ̀ méjì ọmọ kí ó ní pẹ̀ tó bá wù ní ó tẹ̀lé wọn lọ ẹjẹ́ a máa jẹ́ àfáà mọ̀dọ́fù wà mọ̀dọ́fù ilé kí mo pé àfáà mọ̀dọ́fù wà mọ̀dọ́fù ilé nínú wípé àfáà ẹnjìníà ní sẹ́tì àfáà ẹnjìníà tí ń bá yàn ralẹ̀ sọ́mọ̀ pé àfáà tí ń bẹ lẹ́yìn ọkọ̀ rẹ̀ gan gbogbo sẹ́tọ̀ bá gbé wọ̀ ìní ọ̀fì odidi ráǹkì kan ní fún wọn pé àfáà ni kò lè talẹ̀ bú fún wa ọ̀kẹ́ ẹ̀kẹ́ ní tẹ́pẹ̀ láàfáà yí àwọn èèyàn mọ bàbá rẹ̀ á kàn sílò àfáà yẹn ó dá lè ṣe ajílẹ̀lẹ̀ àfáà ni kò lè lù ájìbìtì wọ́n sanwó sọ́dọ̀ rẹ̀ ẹja lo ohun tí ń jẹ́ àfáà yẹn láti fi ṣàǹfààní ẹni pé iṣẹ́ ìkan kì í ṣe iṣẹ́ ni sí àfáà òdọ̀là ṣùgbọ́n ẹnikẹ́ni wọ́n ní ànábì dẹran jẹ ẹran tí ànábì dájẹ kọ́bùlà nùbúwà ní o
ìwọ má jẹ́ kó ní pé àfà ni ó gbaṣẹ́ lọ rẹ má fi sẹ́lẹ̀ dàfà torí kí n mọ́ tàn yín lóòótọ́ èèyàn lè bá sí àfà dé pé kò lè ṣe nǹkan mímọ́ ó lè ní kọ́pìnì káàkiri kó máa pèpè èlò lẹ́pàá mẹ́wọ̀n ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ní di pẹ́sẹ́ǹtì wa ń bẹ̀ o lè wà nílé kéwú kó tún wà lórí ọ̀kadà kó mọ́ sọ̀kadà o sì lè wà ní wáàsí kó mọ́ tó sógbó bọ́ sí Ẹdẹ kó tún wà ní ṣọ́ọ̀bù tó ti ń ta ọ́ìlì ṣùgbọ́n ìmọ̀ràn tá a fún àfáàbí táyé dé lónìí pé ayé ò fẹ́ nídìí wa láwùjọ mọ́ tó bá ṣe wá di wípé neatness wá ń dínkù káwa náà ó lo orúkọ tí ń bẹ lẹ́yìn ilé epo lọ́ńtà wọ́n pé àfáà ni kò lè lu àjìbìtì epo so ọlọ́run ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa èyí lé àwọn tí àsìkò gbà wá láti sọ ọlọ́run mọ̀ sí Ramadan yìí mọ̀ sí lágbàmọ́ fún wa mọ̀ insha Allah. alhamdulillahi rabbil alamin adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àáfàá wa àwọn ṣèkì wa tí wọ́n ti ń bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run látara lórí bí a ṣe lè fọ ẹ̀mí wa mọ́ Ànábì sallallahu alaihi wasallam ní téèyàn bá ṣe wá lóore ohun tí a máa sọ fún wọn náà ní ká sọ fún wọn pé jazakumullahu khairan ọlọ́run mọ́sá àbá fún yín ní ẹ̀san olóore a wà lọ sí òkè lọ́hùn báyìí nígbà tí a bá dé a bọ̀ sí abala ìbéèrè àti ìdáhùn. Assalamu alaikum. alhamdulillahi rabbil alamin adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba tí ó fún wa láǹfààní láti tún wà lórí ètò títí di àsìkò yìí ètò wáàsí àwẹ̀ náà lẹ́ ń wò lẹ́ ń gbọ́ láti kàn ní Jígí Alára ẹ má gbàgbé láti bá wa like share kẹ́dẹ̀ subscribe sórí ìkànnì YouTube wa ẹ ṣeun adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa bàbá wa ẹ ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó máa ń dọ̀tí ẹ̀mí ǹjẹ́ orin gbígbọ́ tó wà lára àwọn nǹkan tó lè dọ̀tí ẹ̀mí wa. ṣe rí orin ara ọ̀rọ̀ ni wọ́n ti mú ọlọ́run dẹ̀ sọ fún wa wípé tá a bá fẹ́ sọ̀rọ̀ faqulu qawlan sadidan ewì ọ̀rọ̀ ni orin ọ̀rọ̀ ni ṣùgbọ́n lónìí yìí gbogbo àbátá iṣẹ́ ìlànà bó ṣe báwọn afáàlú náà ló báwọn yòókù yìí wọ́n ń ṣe ní iṣẹ́ kàríà ní gbogbo àwọn anígilájẹ́ nǹkan kan gbogbo náà ní ẹníṣẹ́ míì tẹ́tọ̀ fún oníṣe pé kàríà iṣẹ́ orin wọn lè padà gba àtẹ̀yìn ní ọwọ́ wọn tó bá tó bẹ́ẹ̀ náà ni pé lónìí ṣùgbọ́n àtọ́ báwọn kan fẹ́ kọrin tí yóò tàwà àfikọ́ sọ tí táyé fẹ́ gbọ́ tó jẹ́ ọ̀tọ̀ takùtọ̀ lọ́hùn àwọn ìkan tí láfẹ́ sí wà sí jẹ́ pé àfáàwò lè bú pọ̀ láì bẹ́ẹ̀ fi lè tẹ̀lé trend bí ọ̀rọ̀ tí ń bẹnu orin bá ti dà pàápàá jùlọ orin Islam tàbí à ń lùlù à ń ṣe nǹkan kan jù ìmọ̀ ń pè yẹn lọ síbi nǹkan tí ò dá so tí wọ́n bá forin sọ inú ṣèdájọ́ rẹ̀ inshallah. alhamdulillahi rabbil alamin ìbéèrè míì tí mo tún fẹ́ bi ń léèrè bàbá wa ǹjẹ́ níbi tí ayé dé dúró lénìí tí a bá gbogbo nǹkan ṣe rí káàkiri ẹnìkan kan lè rò wípé ó dáa nítorí pé òun fẹ́ fọ ẹ̀mí tó mọ́ o pé òun ò fẹ́ máa rírì kúrì òun ò fẹ́ gbọ́gbọ́kúgbọ́ ṣe kó wá ní pé òun dá lọ sínú igbó kan òun fẹ́ lọ dá lé mọ síbẹ̀ kóun máa dá gbé kóun máa yọjú sáwọn èèyàn nígboro ǹjẹ́ irú nǹkan báyìí ṣé Islam ò takò. yóò yín ní àmì ọ̀rọ̀ ìdáhùn yín yẹn ní kọ́tẹ́ láì ní fásitì ó ní wípé ayé yìí àwọn ọmọ ádámọ̀ dàbí ẹ̀tẹ́ lọ sínú omi táwọn ní kó mọ́ fara kan omi omi lásán sí o mọ́ ìgbómi parí o bẹ́nítọ̀ ń bá dẹ́rùn tẹ́ ẹ dẹ́rùn àgbákò tí ó kàn ojúgbò tó ti kú lọ torí wípé láàkọ́kọ́ ni wípé mọ̀sẹ̀wòlì yáàtù ilé domestic responsibility ó gbọ́dọ̀ fẹ́yàwó èèyàn ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ láti pé ó ní pé nǹkan kan gbé bóyá kò lè ṣe bóyá kò nìkan ó gbọ́dọ̀ fẹ́yàwó tó bá lọ nú gbóṣẹ́ ìyàwó rẹ̀ ó tẹ̀lé lọ tí ìyàwó rẹ̀ ò bá wá tẹ̀lé lọ irú kí ni ìyàwó dà irú kí ni ọmọ ó dà kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ti sọ fún wa wípé ìjọ àlèkìyàwó mà bá lè ṣe ni pé mọ́ni afátímà wá sínú mọ́sáfù látìmà wá sínú wàhùn àfẹ́yìn sáàtì rọ́ọ̀dìyà ẹni dáadáa rẹ bá pọ̀ jà ìdá lọ ní oṣù oríire wà mọ́ni afátímà wá sínú òwú ẹni tí iṣẹ́ aburú rẹ bá pọ̀ so wọ́n náà ní àlè rẹ̀ sẹ̀sá fún láyé àtẹni tó dárú ẹ̀wò rí tó lóhùn òṣèré nǹkan tó gbẹ Ọlọ́run ní gbẹ́sẹ̀ rí ó kí nígbà tó gbé èèrà bí 1 million ti kú sẹ́sẹ̀ rẹ̀ ṣéwọ̀ náà lọ dáa ni pé àmọ̀ ṣe àmọ̀ túbá ní. alhamdulillahi rabbil alamin ǹjẹ́ tá a bá rí nínú ẹ̀yin èèyàn wa tí ẹ ní ìbéèrè kan àbí omi tí ẹ fẹ́ bi àwọn ṣéèkì wa ẹ lè máa fi àwọn ìbéèrè yín ṣọwọ́ sí nọ́mbà tí ó ń kọjá lọ ní ojú ìwòran yìí tàbí kẹ́ ẹ fi ìbéèrè yín ṣọwọ́ sí comment section tí àwọn ṣéèkì wa tó sì máa bá wa pèsè ìdáhùn sí. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tí ẹ bá gbádùn wa tí ẹ lágbọ̀ọ́yé wa lónìí ẹ bá wa like share kẹ́dẹ̀ tún subscribe sórí YouTube channel wa kí ẹ tún bá wa fi ránṣẹ́ sí ẹlòmíì lọ́jọ́ mi. ǹjẹ́ títí ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti bá àwọn ojúgbà wa pàdé lórí ètò yìí àwọn ṣéèkì wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ àwọn ni Alhaj Muhammadu Saheed Abdulrahim Ìfọ̀kànbalẹ̀ láti ìlú Ìkìrun Àgùnbẹ́ orúkọ ọmọ òun náà ni ìjánu ọmọ èmi ọmọ yín
tí mo ti ń bá yín sọ̀rọ̀ látẹ̀kan òun náà ni Abdulhakeem Adétọ́lá Adémọ́lá. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.